أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم نهارا وأذكر ربي وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة الخلد أنا وأحبابي أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان الحمد لله رب العالمين بعد الاستعاذة والبسملة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على محمد بن عبد الله وعلى أهله وصحبه ومن والاهم بالحق والصدق إلى يوم الدين السلام عليكم ورحمة الله تعالى وبركاته lẹ́yìn tí àwa Ọlọ́hun ọba ní olùṣọ́ olùdáàbòbò asádìí Ọlọ́hun ọba Allah subhanahu wa ta'ala ọba ìjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ni asádìí níbi ìpé òun ló tó dáàbòbò wá òun ló tó mójútó wa asádìí Ọlọ́hun ọba yìí lọ́wọ́ aburú shaitan ẹni ẹ̀kọ́ ẹni ègbé àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún al-muta'awinuna mah àwọn tó já sí pé àtàwọnúna shaitan àwọn ní ma ń bá ṣe gbogbo àwọn eléyẹn kọlọ̀n kó ṣọ́wà ń bẹ minal jinnati wan nas inú ènìyàn ní àbínú àwọn àlìjẹ̀nú àbínú àwọn ẹ̀dá mi tí Ọlọ́hun ọba tún dá lẹ́yìn wá gbà náà afárá eléyìn ìjókòó yìí ìpàdé àwa àti yìí pẹ̀lú orúkọ Ọlọ́hun ọba ìjọ kí ayé ọba ṣakẹ́ àkhírà alágbára jùlọ ni ẹni tó já sí pé òun lálàyé tó yẹ gbogbo ń tó yẹ òun ló gbé gbogbo nǹkan dúwà al-hayyul qayyum ọba tí ìmọ̀ rẹ̀ kárí ọba tó ní agbára ọba tó ga jùlọ òun náà ló sì rágbàmì nínú ọlá rẹ̀ dájúdájú àkí Ọlọ́hun ọba o àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ pàtàkì ni ẹni tí a gbé dìde láti wá tó àwọn ènìyàn sọ́nà láti wá ṣàlàyé fún gbogbo àgbáńlá ayé kí ni èròǹgbà Ọlọ́hun ọba lórí dídá ọmọ èdè ènìyàn láti wá fi ojú ọ̀nà òtítọ́ fi àwọn ènìyàn láti wá ṣàlàyé ipò ojú ọ̀nà bàjẹ́ eléyìí ẹ jìnnà sí ọlọ́mbà kí anábì Muhammad sallallahu alaihi wasallam àtòwọn àtàwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún àti àwọn sàhábà tẹ́ pé wọ́n dúró tì í tán sí déédéé pẹ̀lú ẹ̀ lójú àtìlẹ́yìn Ọlọ́run náà fi ń jẹ́ sàhábé lọ́fin jẹ́ sàábé fún ànábì wa Muhammad sallam Ọlọ́run mọ́sàbà san gbogbo wọn lẹ́san rẹ̀ àwọn àfáà àtàgbàṣẹ́ lẹ́yìn wọn tó ṣe wàhálà ẹ̀sìn pàtàkì jùlọ àwọn tó ṣe wàhálà ẹ̀sìn tí wọ́n sì ṣe torí kí ẹ̀sìn kó lè dúró láàárọ̀ lọ́sàn lálẹ́ Ọlọ́run bá san wọn lẹ́san dáadáa gbogbo àwọn bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin àwọn tó dúró tì wọ́n láwọn mẹ̀kúnnù láwọn ọlọ́lá láwọn ọkùnrin láwọn obìnrin lọ́mọdé àti láwọn àgbà àti láwọn ọmọlékéwù tẹ́ pé wọ́n fi ṣe jagun ẹ̀sìn kí ẹ̀sìn kó bá lè rílẹ̀ tọ́lọ́run fi wá lò wọ́n sábàbí láti tẹ́ ẹ̀sìn ká àwọn tó lò sábàbí lè ta'lifil kutub láti lè kọ àìmọye tíra tó já sí pé ó ń jẹ́
àwọn màrájì lónìí tá padà sí díẹ̀ láti òkè báwo ni nǹkan báyìí ṣe rí o, báyìí ni nǹkan báwo ṣe rí o. Gbogbo ojúpọ̀nà tí kálukú lè gbà fi ṣe iṣẹ́ yìí, ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san dáadáa. àwa tá a ṣẹ́kù nínú ayé táwa náà bá bọ̀ yìí, jẹ́ kí a rí ṣe, tá a bá tún lè rí gbé kó tún dáa ju tiwọn lọ, ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ fáwa náà, kó wá jẹ́ káà náà ní àtúbọ̀tán dáadáa. Bẹ́ẹ̀ ni yóò máa dá sí ní àwọn tí ó máa bọ̀ lẹ́yìn, wọ́n tún máa rí ṣe, wọ́n tún máa rí ṣe títí fi di ọjọ́ tí yóò máa jẹ́ ọjọ́ yawmul qiyamah, ọjọ́ ìdájọ́, ọjọ́ tí ọlọ́run ọba yóò pe fariqun fil janna wa fariqun fis sa'ir. Àwọn apá kan wọ́n láti janna, àwọn aláìgbọ́ràn ẹ̀mọ̀ wọnú náà, ọlọ́run má kà wá kún àwọn ìjọ apá òsì ń jọ́nà ọlá àánú rẹ̀ insha Allah. Èyí tí a mọ̀ bára wa sọ ní àkókò yìí ní ọkùnrin obìnrin lérí ìṣesí yòówù tí a bá wà, mo tún kí wa lẹ́ẹ̀kan sí o, àtẹni tí ń bẹ ní dùbúlẹ̀, àtẹni tí ń bẹ ń dúró, àtẹni tó fẹ̀gbẹ́ lélẹ̀, àtẹni tí ń bẹ ń jòkó, èrí ìṣesí yòówù tá a bá wà, ìdùnnú ni àbí ìbànújẹ́ ni, ọlọ́run ó tó ẹnì kọ̀ọ̀kan wa insha Allah. Àkọlé ìpàdé wa tí ò ní òun náà ni ya baghi ash-sharr aqsir al-haqiqa wal-madahir. Òun náà ni gbólóhùn wa aláburú padà, ìwà aláburú dúró mbẹ̀ padà, má ṣe bá mọ́. Kí ni pàápàá ọ̀rọ̀ ta wí yìí, kí ni àwọn àwòrán rẹ̀? Ìdán òun ni tí a fẹ́ gbéyẹ̀wò pẹ̀lú ògo Ọlọ́run. Gbólóhùn tí a wí yìí, ṣáájú kí a tó wọbẹ̀, ọba tí a dá ọpẹ́ fún níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa, òun náà ló ṣe àwẹ̀ Ramadan, pàtàkì jùlọ ń tà pé láwẹ̀ òfin ni. Ọba mi ṣe àwẹ̀ ní òfin. Àwẹ̀ yẹn òun náà ní tí a pè ní alimsak, kí a kó raró, kí a kó ẹnu ró, kí a kó ara ró níbi jíjẹ níbi mímu, wa jami al-muftirat, àti gbogbo nǹkan tó lè ba láwẹ̀ jẹ́ tó jẹ́ nǹkan ìwọ̀, muharramat, àwọn nǹkan tó jẹ́ ìwọ̀. Yani min tulu'i shams aw min al-fajr ila ghurubi shams, min الفجر من الفجر إلى غروب الشمس. láti ìgbà tí alfajari tí ó bá ti yọ di ìgbà tí oòrùn yóò fi ṣe kíni o, yóò fi wọ̀. Eléyìí báyìí ni ọlọ́run ọba fún rẹ̀ ó tún ṣàlàyé fún wa nípa pé kí ni èròǹgbà tòun lórí òfin yìí, níbi tó ti ń sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Ọlọ́run jẹ́ kó yé wa, ọba àlekí ọlá alágbára jùlọ ni, ó ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo, èyí tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo, àṣẹ ní ọ̀ranyàn lé yín lórí, èyàn àwẹ̀ gbígbà àṣẹ lọ́ranyàn lé yín lórí, كما كتب على الذين من قبلكم, bá a ṣe ṣe lọ́ranyàn lórí àwọn tó já sí pé kí ni o, àwọn tó ṣáájú yín, kẹ́ ẹ lè bá a mọ̀ yìí pé kì í ṣẹ̀yin nìkan. Ló fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n sọ fún wa pé ìbára yìí lè tasliya wa takhfif, wọ́n ní gbólóhùn yìí Ọlọ́run ní kama kutiba ala alladhina min qablikum. Al-gharadu min hadhihi al-ibara, èrò lérí eléyìí lọ́dọ̀ àwọn olùmọ̀ nǹkan wọ́n jẹ́ ká mọ̀ pé lè tasliya wa lè takhfif, nítorí ìgbà tá a bá gbé òfin kalẹ̀ gbà ó, ẹ̀rù lè bá ẹni tí a kọjú òfin, a kọjú ẹ̀dá. Ìgbà tá a bá sọ fún pé orí rẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ ó, àtọ̀ kìíní tí ń bọ̀ ti pẹ́, ọkàn rẹ̀ wà balẹ̀ pé la ilaha illallah, ọkàn rẹ̀ ó balẹ̀ pé dájúdájú ọlọ́run ọba àlekè ọlá ńkọ́ ó ti ń bá òfin yẹn bọ̀ ti pẹ́, kì í ṣe pé bóyá ìwọ la wá gbé kàlérí nìkan. Idhan la'allakum tattaqun, bó ṣe ṣàlàyé ń bẹ̀ fún wa pé ihun tó sì bí eléyìí ni pé òun fẹ́ rọ̀fà, òun fẹ́ kíní kó wúlò fún wa. Àwa ló fẹ́ wúlò fún àwa ẹ̀dá, àwa tó dá, àwa tó pa aláṣẹ ni, àwa olùgbàgbọ́ òdodo ni, wa mu'minun, àwa ló wúlò fún pé la'allakum, ẹ̀rí pé olókíní o lil khitab al-mukhatabin, ẹ̀yin tí mo ṣòfin yìí lé, la'allakum, ẹ̀yin yìí ni àwa ni fáìdà náà bẹ́ẹ̀ fún. Kí ni fáìdà ti bẹ́ẹ̀? tattaqun, ay at-taqwa, kí ẹ lè dé ipò àwọn tó ṣe kíni o, tí wọ́n ń ṣọ́ òfin ọlọ́run ọba, tí wọ́n ṣọ́ òfin ọlọ́run, tí a bẹ̀rù ọlọ́run, tí a sì tẹ̀lé òfin ẹ̀, tí a ṣe tí ẹ̀ kan ṣe tẹ́jìnà ṣe tí a kọ̀. Lẹ́yìn eléyìí
Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ṣàlàyé fún wa, ó kọ́ wa ní ẹ̀kọ́ lọ́kan òjọ̀ kan, ó sì jẹ́ kí a mọ àwọn àǹfààní tó ga tó wà nínú Ramadan yìí, nafakhat rahmaniya, àwọn àánú Ọlọ́run, àwọn ìkẹ́jú ọba mi máa ń fà ní àkókò yìí, ní àkókò Ramadan. Ànábì sallallahu alaihi wasallam òun náà jẹ́ kí a mọ̀, qala fi albishara bidukhuli shahri Ramadan al-mubarak, tí oṣù yìí bá lé, ìwọlé oṣù yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa dojúkọ àwọn jàmáà mùsùlùmí láti jẹ́ kí a mọ̀ bóṣù náà ṣe jẹ́. Kí ló sọ fún wọn? A sọ fún wọn pé ẹgbà wáyé jẹ́ kí a mọ̀ pé iza kana awwalu laylatin min Ramadan, min shahri Ramadan, Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kí a mọ̀ pé òru àkọ́kọ́ tí Ramadan bá lè fi wọlé gbà, yìí tá a mọ̀ pé ìjọ àtàfẹ́ kásámù ni, àkókò ni ìrọ̀lẹ́ ni tágbà afẹ́ kásámù ní lásámù, bí ṣe ń wọlé ní magarubi ni, ní àkókò tí Ramadan ń wọlé ni, tá a fi pé lónìí lákásámù ni tó ti wọlé ni. Allahu akbar. Ó ní ohun tí máa ń ṣẹlẹ̀ ní àtàlẹ́ ni láti àkókò ni, òun náà ní kí ni o suffidati shayatin, àwọn ẹni ẹ̀kọ́ ẹni ègbé, àwọn ẹni ẹ̀kọ́ ẹni ègbé ní àwọn àṣẹ̀yìtá tọ́lọ̀ ti lé jìnà sí ìkẹ́, dájúdájú kí ní máa ṣẹlẹ̀ sí, yóò lé wọn, yóò ṣe kí ni suffida, yóò dé wọn, ọlọ́ni ẹlọ́dẹ wọn mọ́lẹ̀, wa maradatul jinn, àwọn alágídí inú àwọn àlìjẹ̀nú ẹdẹ wọn mọ́lẹ̀, wa ghulliqati abwabun niran, in tó ń jẹ́ lẹ̀kùn náà ọlọ́ni ẹlọ́tí ẹwù gbogbo àǹfààní táwa mọ̀ ní gbígbà ipá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni kò ṣerú àwọn àlàyé yẹn fún wa. yàrí pé wọ́n tilẹ̀kùn náà, Allahu akbar, wọ́n ní sílẹ̀kùn kan bẹ̀, la yuftah minha bab, iza wa futihati abwabu aljanna, bákan náà ni wọ́n ṣe kí ni wọ́n ní ẹ lọ sí ilẹ̀kùn aljanna, gbogbo ilẹ̀kùn aljanna ẹ lọ sí wọn kalẹ̀. Allahu akbar. wọ́n ní fi ilẹ̀kùn kan lẹ̀ ń bẹ̀ tó yá sí pé wọ́n ò ní sí, wọ́n sí. wa yunadi munadin, olùpèpè ó máa wá pèpè kulla laylatin, ní gbogbo òru tí ń bẹ̀m̀bẹ̀, ní gbogbo òru, ẹgbẹ́ kìí ṣe òru àkọ́kọ́ yẹn nìkan, ibtida'an, láti ibi òru àkọ́kọ́ ni olùpèpè ó máa pèpè, láti min al-laylatil ula, láti ibi òru alákọ̀ọ́kọ́ ní olùpèpè ó ti máa pèpè ila akhiril layal, fi di ìkẹyìn àwọn òru tó ń bẹ nínú Ramadana. Kìí ṣe Laylatul Eid, kìí ṣe òru tó bọ́ sí ìjọ kejì ẹ̀ bọ́ síjọ́ ọdún, èyàn ti kúrò nínú Ramadan, èyàn ti kúrò nínú Ramadan, ó ti bọ́ sí awwal Shawwal fún àwọn tí a máa ń ṣì mú ìpè Laylatul Eid, òru ọdún mẹ́júmọ́ ẹjọ́ ọdún, kìí ṣe kò sínú Ramadan, òru veneviemu ni ẹni òun la máa fi ń gba àwẹ̀ veneviem, òru yẹn gangan ni ó ń jẹ́ òru kẹ́yìn nínú Ramadan. ṣẹ́ni báyìí òru tí a fi gba àwẹ̀ ipe a fẹ́ gba àwẹ̀ tó bá dọ́gbọ̀n, tá a fẹ́ gba 30, òru yẹn náà tá a fi jẹ sàárì yẹn, òru láti mọ́kárùbì dìgbà tá a jẹ sàárì yẹn, òru 30 nìyẹn. tó bá fi wá ń di láàárọ̀ tá ń bá àwẹ̀ yẹn lọ, ṣàpé òru tí ó bá tẹ̀lé ó jẹ́ òru ìjọ ọdún ni, òru tó bá ti di mọ́kárùbì yartahil, Ramadan ti wọlé lọ. alẹ́ ẹjọ́ yẹn mọ́júmọ́ tá a máa ṣe pọ̀pọ̀ sísí, mo fẹ́ lọ gbaṣọ lọ́dọ̀ télọ̀, mo fẹ́ ọ̀la ní ìdí, afẹ́ lọ tó mi kúrò, afẹ́ gbogbo ìta ń ṣe nìyẹn, àti wà ní Laylatul Eid. tó ráwọn ọ̀kan ṣe máa ń fi áfúlà síbẹ̀ bíi pé àwọn kan ṣe máa ń fi ìjókòó kan síbẹ̀ lọ́tọ̀, láàázì Laylatul Eid. ìdá fídíò òru kẹ́yìn nínú Ramadan ni, bẹ́ẹ̀ ni olùpèpè yóò máa pèpè. kí ni ó máa sọ pé ya baghi ash-sharr, àkọ́kọ́ ya baghi al-khair, ìpèpè àkọ́kọ́ nù. gbogbo olùṣe dáadáa tí ń wá dáadáa, tó fẹ́ pàdé dáadáa, tí ń ran kan dáadáa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, aqbilu, ya máa bọ̀, iṣẹ́ ń tà fẹ́ ọ̀fẹ́ náà nù, máa padà ń tà fẹ́ ọ̀fẹ́ náà nù, máa ṣe nìṣó, máa bá bọ̀ nìṣó, máa ṣe nìṣó. èyàn bẹ́ẹ̀ azal targhib, àtúnpè lọ sí pé máa ṣe nìyẹn. amma tarhib,
àmọ́ ipe padà òun ni gbólóhùn ẹlẹ́kejì tí olùpèpè yẹn ó tún máa wí ní òru ni pé wáyà baghiya shar aqsir, aláburú ẹ̀dá ẹni tí ń wá burú lọ tí ń wá burú bọ̀ tí ń bá burú ká aqsir, èyí kì í ṣàṣìkò ẹ̀lẹ́lẹ́ yìí jáwọ́ ń bẹ́ẹ̀ padà ń bẹ́ẹ̀. ìpèpè ẹlẹ́kejì yìí òun ni àkọlé muhadara tá à ń ṣe yìí, ìdánilẹ́kọ̀ọ́ tá a wà ń bẹ̀ ìpàdé àwa àti yìí ìpèpè ẹlẹ́kejì ni, kìí ṣe olùwà dáadáa tí ń ṣe dáadáa ó yá máa tẹ̀síwájú agbéyàn sẹ́gbẹ̀ kan. èkejì ni la fẹ́ gbọ́yé pé yá baghiya shar aqsir, aláburú ẹ̀dá dúró bẹ̀ padà má ṣe má. walillahi utaqa minan nar wa zalika kulla layla, bẹ́ẹ̀ ni ní gbogbo òru ramadana lọ́lọ́run wọn máa ní tó àwọn èèyàn yìí báyìí ẹ̀kọ́ wọn kó wọn ò sí lára ẹni tí ó wọ̀ náà mọ́, àbọ́kùn náà kúrò lára wọn, àkó wọn yọ kúrò lára náà níbi dáadáa tí kálukú wọn bá ń ṣe lọ́ba mi ó máa ṣe àfù allahumma innaka afuwwun karim tuhibbul afwa fa'fu anna. aláàánú jùlọ ni, alámójúkúrò jùlọ ni, ọba aláàánú ọba olùtọrẹ tó ga ni, ó fẹ́ràn àmójúkúrò pípọ̀, mójúkúrò fún wa o kàwákọ́ máa àlìjẹ́nà bí kádàrà búka bá ń bẹ lórí wa ọba mi padà kò sọ dìde náà àmín. níbi hadisi tí a kà wá lọ yìí a máa rí ní ọ̀dọ̀ Tirmizi, Bayhaqi àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. idan fi hadha al-mahdar al-karim, níbi ìpàdé àwa àti yìí ala mójútó kíta, àfẹ́ mójútó apá kan níbi hadisi yìí bid-dirasa tí a ṣe a máa tẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, a máa wò, a máa fọ́sí wẹ́wẹ́. òun ni gbólóhùn ya baghi shar aqsir, aláburú ẹ̀dá padà dúró bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. ìdán afẹ́ wo bayna al-haqiqati wal madahir, pé pàápàá rẹ̀ àti àwọn àwòrán tí ó mú lọ́wọ́. ìdán gbólóhùn yìí ya tataraddad fil mawa'iz al-islamiyya, àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ báyìí a máa wà lórí aha àwọn tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ Islam, àwọn wáàsí ẹ̀sìn. ẹ rí i pé ó dá lérí ọ̀rọ̀ yìí pípọ̀. díánìbù kan nìyẹn, tó ẹ̀kọ́tẹ́ kan nìyẹn, ẹgbẹ́ kan nìyẹn tó yẹ pé ó gbajúmọ̀ nínú wáàsí, torí pé a ní al-amr wa nahy, a ní lọ ṣe ọlọ́pàá láṣẹ rẹ̀ ni, a sì ní má débẹ̀ nínú ẹ̀sìn wa pa wá láṣẹ àwọn kankan, ó sì kọ àwọn kankan fún wa. ẹ bá wo ìbára tí a ń ṣàlàyé rẹ̀ yìí pé aláburú ẹ̀dá padà dúró bẹ́ẹ̀ má ṣe má. ẹ rí i pé ìbára tí ń sọ gbólóhùn tí ń bá wa sọ̀rọ̀ nípa wípé gbéjẹ́ má débẹ̀ mọ́. àwọn orú gbólóhùn bẹ́ẹ̀ ó ní namadhij nínú alukur'an, ó ní àwọn àpèjúwe, ó láwọn irú bẹ́ẹ̀ nínú alukur'an. ẹ rí nínú ìṣesí ọlọ́run ọba ni kó máa bá wa sọ̀rọ̀ nínú alukur'an. àwọn onígbàtẹ́ bá Suratu Isra àyà 32 ẹ bá bi tí ọba mi ti sọ pé wala taqrabu zina, ẹ má débi ṣìnà, bìgbà tó sọ pé má débẹ̀ padà má ṣe níbi ṣìnà ṣíṣe. tí ẹ bá wo níbi ìtayọ ààlà, ibi ìtayọ ààlà tọ́ba mi sọ pé innahu wala taq'udu inna Allah la yuhibbu la ta'tadu inna Allah la yuhibbul mu'tadin. ẹ má mà tayọ ààlà, ọba mi ò fẹ́ràn, kò nífẹ̀ẹ́ sí ìtayọ ààlà, àwọn tí tayọ ààlà kò nífẹ̀ẹ́ sí wọn. ẹ rí i pé lára namazij àwọn àpẹẹrẹ, àwọn àpèjúwe, àwọn irú wípé padà má ṣe mà ní. bákan náà ẹ tún lè rí níbòmí inú alukur'an, ọlọ́run ọba sọ yìí pé wala tattabi'u khutuwati shaytan, má ṣe tẹ̀lé ojú ọ̀nà àwọn ojú ọ̀nà ẹ̀wẹ́, àwọn ojú ọ̀nà ẹ̀wẹ́ tí kí ni o àṣeyìtàn, ẹni ẹ̀kọ́ ẹni ègbé tó là kalẹ̀. ẹni má ṣe bá tẹ̀lé wọn eléyìí ní Suratu Baqara yasasọ̀sán wọ́n yé tẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìzán afẹ́lẹ́ yìí fi ṣàlàyé pé namazij nínú àwọn khitabat ẹni tó já sí pé àwọn ìsọ̀rọ̀ sí tó ní irú ìtumọ̀ wípé ya baghiya shar aqsir, aláburú ẹ̀dá ó tó bẹ́ẹ̀ padà má ṣe má. ìzán a rí pé ẹ̀rí bó ṣe jẹ́ pé tó ń wánú hadithi ni a rí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ nínú al-Qur'an al-Karim. ìdán eléyìí àbájáde ìtumọ̀
tí ń bẹ fún ṣẹ̀ríà wa lórí ya baghiya sharr aqsir aláburú ẹ̀dá padà sẹ́yìn. àrí eléyìí fi ń rinlẹ̀ fún wa yìí pé ó ń kó usulu ṣẹ̀ríà wa, ọ̀kan nínú usul ìpínlẹ̀ ṣẹ̀ríà Islam tí Ọlọ́run ọba fẹ́ràn Ànábì wa Muhammad sallam ní ó jẹ́. kí làwọn nǹkan tó kó jáde nínú àwọn ìpínlẹ̀, àwọn òfin ìpínlẹ̀, àwọn májẹ̀mú ìpínlẹ̀ nínú ṣẹ̀ríà wa tí a mọ̀ sí àwọn al-adilla al-usuliyya tó bá wù wá bẹ́ẹ̀. ẹ̀rí ta nínú ṣẹ̀ríà wa àwọn òfin wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ á rí pé ó dá lórí níta lè pè ní saddan lidh-dhari'a aw sadda dh-dhara'i'. sadda dh-dhara'i' kí a fẹ́ ti ojú ọ̀nà aburú tàbá pé padà ń bẹ̀, a fẹ́ ti ojú ọ̀nà aburú ni. ìtorí ẹni tá a sọ wípé dúró ìkọ́fù sharr qabla wuqu'i, òun ni a ń lò nínú òfin àwọn òpó òfin ẹ̀sìn wa. ẹ rí i pé a ní àwọn àdílà, àwọn ẹ̀rí tá a máa ń lò tá a máa fi mú òfin tá a fìdí òfin múlẹ̀. nínú rẹ̀ ní tá a pè ní sadd az-zari'a, inú ẹ̀ ló wà. ẹ̀rí sadd az-zara'i nínú rẹ̀ ní ó wà. ìdàn a sì máa tọ́ka òfin kan ní tá a máa fi ń lo yí pé ìkọ́fù sharr qabla wuqu'i, tá a máa fi ń dènà aburú kó tó ṣẹlẹ̀. ìdènà aburú kaburú tó ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà àgbà tó la taqrabu zina. ẹ rí i pé ìdènà aburú kó tó ṣẹlẹ̀ ni pé mọ́dé díẹ̀ bèlè kó ṣe, yàní ó ti afadat al-aya sadda az-zari'a. ó sì ní àyà náà sì ní ìtumọ̀ wípé àìdènà aburú kaburú tó ṣẹlẹ̀ mọ́wulẹ̀ ní ó fẹ́ lọ ṣe aburú yẹn. ìdá a ṣe àǹfààní yẹn níbi gbólóhùn pé ya baghi sharr aqsar. bákan náà òun ni ẹlẹ́kejì àtúnṣe àǹfààní tahrimi dhulm wal baghi, yìí pé iye wọ ní haram tahrim nínú àwọn àkàmù wa ni tahrim ká ṣe nǹkan léèwọ̀, yìí pé ẹ̀ńtẹ́rì ká ṣe illicit kíní yóò bá mu ọ̀dà rárá mọ́débẹ̀. ìdá níbi kíni o adh-dhulm àbòsí wal baghi gbogbo ọ̀ràn àbàjẹ́. dan a rí nínú ẹ̀kọ́ yìí pé ìpèpè olùpèpè ní lóru tí Ànábì sàlám sọ bẹ́ẹ̀ fún wa pé ìpèpè yóò mọ̀ wá ní gbogbo òru Ramadan, ìpèpè tó ga ni, ìpèpè tí ń kọ́ wa ní àwọn òpìnlẹ̀ ẹ̀sìn wa ni. àkọ́kọ́ ni ìta sọ pé ń kọ́ wa ní pé ẹ̀dẹ̀nà aburú kó tó ṣẹlẹ̀. ìpèpè yẹn ń dá lórí wípé ìfi ọ̀nà pé aburú ẹ̀jìnà sí aburú èèwọ̀ ní ká ṣe àbòsí àti kí a ṣe kí ni o gbogbo ìwà èyí tí kò dára. ẹlẹ́kẹta wujub tawbah, ẹni ìgbà tá a ní ya baghi sharr aqsir, ìwà aláburú padà má ṣe mọ́, kí la bèrè lọ́dọ̀ rẹ̀, padà má ṣe mọ́, padà síbi dáadáa ṣíṣe. ronúpìwàdà ó tọ́ka lérí ronúpìwàdà wa tarkil israr, kó sì gbéjú lẹ̀ pé kó máa tẹ̀síwájú níbi aburú. ṣẹ̀ríà wa ò fẹ́ ká máa tẹ̀síwájú níbi aburú, kí ẹ̀dá kan kó máa ṣe aburú kan lọ kó máa wá tẹ̀síwájú lórí ẹ̀ kó máa padà. ṣẹ̀ríà wa ò fẹ́. ìdá fàṣàrà ilé Islam, tá a bá wo ṣẹ̀ríà Islam ọba mi ọba Ta'ala ọ̀nà tó gbàgbé kalẹ̀ ẹ rí i pé kò dúró lórí tahrimul fi'l, ìpè akànfẹ́ sọ fáwọn èèyàn pé ìwà tẹ̀wọ̀n kódà ó báyìí nìkan, bal yad'u ila qat'i asbab. ṣẹ̀ríà kò dìgbà tó bá hù kó tó wá bẹ́ẹ̀ wípé má ṣe é mọ́. ṣẹ̀ríà àwọn ọ̀dọ́ lé níbẹ̀ à ń gbọ́yé nínú gbólóhùn baghi sharr aqsir. ṣẹ̀ríà àwọn kò dúró lórí wípé kéèyàn ti ṣe aburú náà ká tó wá lọ́ọ́ bá ké má ṣe é mọ́ o. ṣẹ̀ríà wa a tún máa gbìyànjú láti ṣe kíni o ila qat'i asbab, láti wá pé ká dènà aburú. ìdènà aburú là ń pè sábàbí tí ó gbé wa lọ síbi aburú. ṣẹ̀ríà àwọn fẹ́ bò mọ́lẹ̀ pé má débẹ̀ kárí ìdáná láti fi gbogbo àwọn tí ń jẹ́ dàwáfẹ̀ in tó lè pe ní lọ síbi aburú ni yóò dènà rẹ̀. kárí wọ́n yóò máa wá pè wá lọ síbi ar-ruju' ila tawbah, ìpadà lọ síbi kíni o ìrònúpìwàdà. ìṣèbànújẹ́ lórí ń tá a ṣe láburú, ìṣe eré tó pọ̀ lẹ́yìn rẹ̀, ìṣèlérí pé mi ò ní padà abẹ̀ mọ́ láyéláyé. ìdá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ raddul madhalim, ìdá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà fún ṣurutu tawba ni mo kà lẹ́ẹ̀kan náà. ìdá àwọn ìṣesí yìí ṣẹ̀ríà wa máa pè wá lọ sí ibẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tá à ń rí látara gbólóhùn ni pé ìpèpè tó ga ni.
ìzán da'watun sàmìyà kìí ṣe pé kékeré ìpè tó ga ni ẹ̀yin náà ó máa rí nígbà gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ níṣẹ́ ẹ ti máa rí pé ní tá a kàn fojú rò pé sí kékeré ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jìndò ni torí ọ̀nà tó gbà jìndò làwọn gbà mú wa. náà nínú àwọn ìtumọ̀ rẹ̀ gbólóhùn àbáàgì sharral aksar òun ni wípé ọ̀rọ̀ yìí kì í máa ń ṣe ọ̀rọ̀ kan tá a kàn lè wò gẹ́gẹ́ bí tahdid bí ìgbà tí èèyàn ń kìlọ̀ fún yàn tí gbé sọ́ra rẹ̀ lálàlà ṣe pé ọ̀rọ̀ lè nìyẹn kì í ṣètumọ̀ yẹn nìkan lónìí tá a kàn lè wò pé aláburú ẹ̀dá padà sẹ́yìn ṣe pé àhàlẹ̀ mọ́nu pé kó padà náà ìtumọ̀ kanu but ó ti ní ìtumọ̀ kíni ìdàkejì inú èyí tá a pè ní nìdá urrahma ìpèpè àánú ni ìpèpè àánú ni liman lahu bu'dun nazar ẹni tó bá tójú rẹ̀ bá jìn yóò rí pé ya baghiya sharri aqsir ìpèpè àánú ni Allahu akbar ọlọ́run fẹ́ràn wa pípọ̀ kò fẹ́ ká sórí ibú kò fẹ́ kí tiwọ́ bàjẹ́ ìfẹ́ ibò háyà ló tún pe aláburú ẹ̀dá pé padà àfẹ́ kó sórí ibú ni níbi táwọn èèyàn ti ń sórí ire ni wọ́n wá ń kuná mérí níbi táwọn èèyàn ti ń sórí ire wọ́n ṣe lè máa sórí ibú aláburú ẹ̀dá padà kì í ṣe kò tọ́ sí ẹ̀ wo àwọn àgọ́lọ́gọ́ àwọn èèyàn tó ń sórí ire kí ló fẹ́ gbàǹbì aburú ronúpìwàdà padà hùnà rahma èyí yìí àánú ní jẹ́ bẹ́ẹ̀ àánú tí ọba mi ní sí àwọn ẹ̀dá rẹ̀ ó ń sọ pé nafahatu rahmaniya rabbaniya àánú ọlọ́run tí ń sọ̀kalẹ̀ lákòókò yìí ó wá jẹ́ pé aburú ni wọ́n ń wá ká aláburú ẹ̀dá padà má ṣe é mọ́ akáàánú rẹ̀ ni ìpèpè àánú tó ga ni ìlà ìyàdáwẹ̀tún ìlà a lè mú un lọ síbi ìpele mẹ́rin ọ̀rọ̀ kan ìpèpè yìí ní pé muraja'atu niyya qabla al-fi'l pé ronúpìwàdà tí a bá dá èèyàn padà pé aksir padà bí ìgbà tí a ń sọ fún lẹ́ẹ̀kan náà yìí pé wúrà rẹ o kó tó ṣe é ro kó tó ṣe èyí ò pé ẹ̀ jàǹbá ò pé ẹ̀ irọ́ ò pé ẹ̀ kó má bàyàn jẹ́ ò pé ẹ̀ kí wọ́n máa sùn lóru níbi táwọn èèyàn ti ń bẹ lọ́hùn kò pé ẹ̀ kò pé ẹ̀ kí wọ́n máa jọ̀sán nínú Ramadan kò pé ẹ̀ ìdáni à ń pè é lọ síbi oore tó ga ni Allahu akbar ìdáni muraja'atu niyya ìdá padà yìí pé kó revisi ààrẹ kó revuwa ọ̀rọ̀ ààrẹ lẹ́ẹ̀kan sí pé ronúpìwàdà èpè ẹlẹ́kẹ̀jì òun ni idrakul farq bayna al-haqiqati wal madhhar ìtún mú wa lọ síbi kam ìyàtọ̀ láàrin madhhar ìṣègbè bá a ṣe rí ni àti kí ni o láàrin haqiqa bí pàápàá nǹkan ṣe rí Allahu akbar ìdá nítorí pé ìpèpè ni padà sẹ́yìn kó ro rẹ̀ padà sẹ́yìn kó yẹ̀wò aburú ò pé ẹ ìgbà tá a fẹ́ kí kó wọnú ara ẹ̀ ni kí wọ́n náà consulte inú ẹ̀ ń tẹ̀rí ẹ̀ láti pé kó wo ohun tó pé ẹ aburú ò pé ẹ̀ dáhùn àwọn àtẹ̀síwájú láìpẹ́ níbi àlàyé wa tí à ń bá bọ̀ yìí wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ já àwọn ọmọ náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. alhamdulillahi rabbil alamin hamdan yaliqu bi jalalihi wa azamati sultanihi wassalatu wassalamu ala tammani al-akmalan ala al-mab'uth rahmatan lil alamin وعلى أهله وصحبه ومن والاهم بالحق والصدق إلى يوم الدين ọpẹ́ fún Ọlọ́run ẹ̀yìn fún títóbi fún Allah subhanahu wa ta'ala nígbàtí léyìí tó tọ́ sí gbígbàngbọ́n rẹ̀ léyìí tó tọ́ sí torí tá a bá wo àánú àti ìfẹ́ tó ní sí wa
bí ṣe ń tó bí ṣẹ̀ríà wa ṣe ń ṣàlàyé bí nǹkan náà ṣe jẹ́ fún wa wallahi lazim gbogbo eléyìí tó kù tí ó máa ṣe ni pé kí ni o yóò máa lé wa kún hubban wa ihtiraman wa mahabbatan wa ijlalan li rabbil alamin yóò máa lé wa kún ní ìfẹ́ sí ọlọ́run ọba wa àti títóbi sí ọlọ́run ọba wa wípé ó máa dá pọ̀ àní ìfẹ́ ó máa lékún a máa mọ̀ lọ́ba aláàánú fún wa pípọ̀ ọlọ́run kó jẹ́ kí àárẹ̀ àánú náà jẹ pẹ́ kò ṣe bẹ́ẹ̀ fún wa kárí jẹ pẹ́ àgbọ́yé ìmọ̀ òtítọ́ èyí tí máa ń jẹ́ kó yá sí pé tatajallal anwar àwọn tí ń jẹ́ ìmọ́lẹ̀ ọlọ́run tó tọ́ fún ààrẹ a máa ṣe kí ni o a máa ya nínú gbá àyẹ̀dá a máa hàn níbi ojú ẹ̀ a máa wà níbi ìṣesí ẹ̀ àgbáyé rẹ̀ kan ọlọ́run kó ṣe fún wa láyé àti lálùkìyámà náà nígbàtí àtọrọ ìkẹ́ fún ànábì Muhammad sallam àtàwọn alẹ́ àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni retí wà tẹ̀lé ìlànà rẹ̀ fi ọjọ́ kẹyìn lẹ́ẹ̀kan sí náà àwọn oṣù ọlọ́run àtúnbà lọ àlàyé tí a ń bá bọ̀ náà ni nípa yí pé gbólóhùn ya baghi ash-sharr aqsir aláburú padà àwọn ìtumọ̀ tí ó tún wà ní abẹ́ ìta fi rí pé ìpèpè àánú ni kò tún ṣe ìpèpè ìdẹ́rùbà nìkan àtúnwò a rí pé ó tún ní ìtumọ̀ ìpèpè àánú nínú rẹ̀ la pè ní muraja'atu niyya qabla al-fi'l ìpè wo àníyàn tó ní kó tó ṣiṣẹ́ o torí àníyàn innamal a'malu binniyat bí àníyàn ò bá da iṣẹ́ ò dá ìsẹ́nikẹ́dà ro rẹ̀ torí àwọn ọ̀kan níṣì ẹ̀wò mánà ilé kejì idrakul farq bayna al-haqiqa wal-mazhar ẹlòmíì kan ń bọ̀ bẹ́ẹ̀ nú àwẹ̀ náà ní aláburú ẹ̀dá ni nígbà tó bá ní ya baghi ash-sharr aqsir àrí ẹ o olùpèpè ń pèpè ọlọ́run ọba rí ẹ dáadáa aburú ń bẹnu gbá àyà rẹ kúrò ń bẹ́ẹ̀ ṣé mọ̀ òun ti rò pé gbà tóun ti gbé agbádá kan wọ àbí tóun ti wọ gégèlè tóun ti wọ ìjáàbù òun ti wà nú ẹlẹ́sìn náà nìyẹn àmọ́ ìpèpè yẹn ń sọ fún wípé àníyàn rẹ tí ò mọ́ ni lọ jẹ́ kó mọ̀ èrò rẹ tí ò dúró dáadáa ni lọ jẹ́ kó dúró dáadáa lọ ní istiqama Allah subhanahu wa ta'ala lọ ní ìdúró dédé pẹ̀lú ọba mi Allah subhanahu wa ta'ala lẹ́ni ìpèpè yẹn ìpèpè mazhar ó yàtọ̀ sí àkíkà ẹ̀rí ìyẹn pé báyìí ní lágbájá rí ẹ̀yìn tá à ń wò lásán ó yàtọ̀ sí inú ìpèpè yẹn ń pèpè lọ síbi pé wọnú rẹ̀ wọnú ara rẹ̀ kò ronú kó wàdà kò ṣe nọ́mà bí gbangba ṣe rí bẹ́ẹ̀ ni kíkọ̀kọ̀ rẹ̀ ó rí o aláburú ẹ̀dá rí o ẹ̀wọ̀n orú ìpèpè bẹ́ẹ̀ ẹni tó ń fẹ́ kí oríire tọ́ sí ni náà ló lè ṣe bẹ́ẹ̀ ìdá nínú àwọn màáni tá a tún rí bẹ́ẹ̀ náà ni muqawamatu tatbi'i sharr àwọn ọ̀kan aburú ti di tọ̀ bí àwọn ti di ṣe sí wọn muqawama kárí láti bí dànù láti bí àwọn tí ìṣesí aburú jàǹbá ni ó ti jẹ́ ṣe sí wọn àti ronúkú àdá wọn iṣẹ́ ni ṣe mọ̀ pé nígbà tí ìpèpè ní tá a sọ pé pèpè ní ń bẹ lóru ni ní gbogbo Ramadan bí ìgbà tí èèyàn ń bọ̀ ní ìlànà kan tí ń wò fẹ̀ nítorí ọkàn rẹ̀ ò tí ì jókòó ẹni lam yasbutul ìmánu fi qalbi ìmánu ò tí ì jókòó sígbà àyà rẹ̀ tó kàn gbóhùn kan pé ya baghi ash-sharr aqsir jìnnìjì ni ó bó pé wọ́n ní kí n gbé tọwọ́ mi kalẹ̀ wọ́n ní tí mò ń bá bọ̀ yìí àwọn rí Allahu akbar bẹ́ẹ̀ ni ọlọ́run ọba rí wa tán o ìzán muqawamatu tatbi'i sharr àwọn aláburú tó yẹ pé káwọ̀ ẹ̀mọ́ yìí lọ ni wọ́n tún padà síbi wọ́n ran jákujáku wọn ìzán wọn gbé kalẹ̀ nínú oṣù yìí gbé kalẹ̀ kó sì gbé kalẹ̀ àṣàmẹ́ títí láíláí Allahu akbar ìpèpè tó ga ni o nínú ìtumọ̀ tá a tún rí fún eléyìí títún bẹ lábẹ́ pé aláburú ẹ̀dá padà inú ìtumọ̀ rẹ̀ òun náà ni al-audatu ila safa al-fitra ẹ padà síbi ìṣẹ̀dá ìpìlẹ̀ ìṣẹ̀dá mímọ́ tọ́lọ́hun ọba dáwà fitratallahi allati fatara an-nasa alayha ìṣẹ̀dá ìpìlẹ̀ ìṣẹ̀dá tó já sí pé òun gẹ́gẹ́ nípìlẹ̀ ẹ̀dá òun náà ni mímọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan ìṣe tawhid ìní àkídà tó jẹ́ àkídà sàhíhà sáfíà àkídà tó lálàáfíà tó mọ́ sí Allah subhanahu wa ta'ala pé ta ló dé Allah ta gbọ́dọ̀ dá nǹkan papọ̀ mọ́ kó tó wá dé pé eré ilẹ̀ ládé lọ́mọ ádámà wá bẹ̀rẹ̀ shirk ìdá nǹkan papọ̀ mọ́ Ọlọ́run ìdá ìpèpè yìí ń sọ pé padà sípìnlẹ̀ rẹ̀ padà sójú ọ̀nà òtítọ́ rẹ̀ má ya ọ̀nà mìíràn ẹni ìpèpè tó ga ni ìdá nítorí pé aburú tẹ̀ ń wo ni sharr aburú tí ẹ̀ ń wo ni ìmọ̀ ń bẹ̀rẹ̀ fikratan láti bí ìròrí
a máa bẹ̀rẹ̀ wá láti inú làákàyè ويتحول عادة yóò wá di ìṣesí ثم يصبح طبعا yóò wá di kí ni o tọ̀bíà yóò bá tó bá padà di àdá béèyàn bá ń ṣe nípa ó ti fẹ́ di wá yìí ṣe ń túnṣe yóò wá dàbí pé àdámọ́ rẹ ni lakin kalimata wahida ẹ máa wo gbólóhùn ẹyọkan sadiqa tó gbólóhùn yẹn ti bí òtítọ́ wá tí gbólóhùn yẹn sì wá láti àyè tó ga tó yẹ pé gbólóhùn òótọ́ ni kò sí nǹkan mi ń bẹ kàdí tú kẹfà ó lè dá aburú yẹn dúró òun náà ni aksir gẹ́gẹ́ bí mo sọ pé ẹni tí ń bọ̀ nínú kùlúà ńlá kan tí ń bọ̀ tí ń wọ̀ tún tí ń wò sí tí ó sì wá rí oòrùn yẹn dún láti inú ẹ̀ wá èpè aláburú ẹ̀dá gbádà kó sì ju tọwọ́ ẹ̀ lẹ́lẹ́ kan náà pé gbádà sọ́ọ̀lẹ̀ ilẹ̀ abad má tún gbé aburú má Allahu akbar sẹ́ẹ̀rí báyìí pé gbólóhùn tó tóbi ni gbólóhùn ẹyọ kan nínú gbogbo ohun tó ó lè dá padà ó lè fọ́ ọmọ èèyàn mọ́ lẹ́ẹ̀kan náà nígbà tí àṣẹ bá tó bá wá láti inú ẹ̀mí rẹ̀ tí gbólóhùn yẹn sì gorí ẹ̀ lẹ́ẹ̀kan náà pé dúró bẹ́ẹ̀ padà má ṣe é mọ́ Allahu akbar ẹ wo àánú tá a rí gbà lára àwọn ìpèpè eléyìí wal hakika tá a bá tún wò dáadáa a rí pé alẹ́ ìbáàdá ìjọsìn ńlá ni ìjọsìn tẹ́ ń wo ni ya da'wa ila al-haqq wa tark al-batil tá a bá tún wòye sí ń tá a pè ní ìjọsìn ìbáàdà tọ́lọ́hun bá pè wá sí a rí pé da'wa ila al-haqq ìpèpè lọ síbi tó tọ́ ìpèpè lọ síbi tó tọ́ Allahu akbar mo ń láti sọ ní àná níbi tafsiri wa ní ọbalẹ̀dé wípé Allahu akbar gbogbo ohun tí Allah subhanahu wa ta'ala pé alukur'ani lódìdí àkójọ sínú suratul fatiha àkójọ sínú gbólóhùn iyyaka na'budu wa iyyaka nasta'in ṣe wá rí gbólóhùn iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ní ìpèpè lọ síbi káfẹ̀ tó fún ẹlẹ́tọ̀ òun náà ló gbélé ayérò bógun bá ń ṣẹlẹ̀ bọ́tẹ̀ bá ń ṣẹlẹ̀ tí fìtínà bá ń ṣẹlẹ̀ tá a bá gbádùn ra wa níbi òṣèlú ni níbi ọrọ̀ ajé ni níbi ètò ẹ̀sìn ni níbi ètò abo ni níbi ètò àlàáfíà ni níbi ètò ẹ̀kọ́ ni ẹ lọ wo dáadáa in tó ṣẹlẹ̀ ni pé àjàmbá ẹ̀tọ́ ni báyé bá ti jàmbá ẹ̀tọ́ tí ò gbé nǹkan sáyé rẹ̀ ẹ wo ntọ́lọ́wọ́n bá torí rẹ̀ gbé pèpè kalẹ̀ náà nù ìyìn tó torí ẹ̀ gbé pèpè kalẹ̀ náà ẹ ṣe máa sin ẹlòmíì lẹ́yìn Allah ẹ ṣe fìjọ́sìn fẹ́ lómi náà ẹ̀tọ́ èmi ọlọ́run ẹ dá padà fún mi ẹ̀tọ́ ni òun náà ní gbogbo alukur'an iyyaka na'budu wa iyyaka nasta'in bẹ́ẹ̀ bá fẹ́ jọ́sìn ẹ jọ́sìn fún èmi ọlọ́run ẹ má sì wá nǹkan kan lọ́bọ̀ mi mọ́ ọ̀dọ̀ mi náà ni ẹ dúró sí i tẹ́ ẹ bá ti lọ́bọ̀ mi bóyá ẹ jọ́sìn ni ẹ wá nǹkan lọ́bọ̀ mi ni àbẹ́rẹ́ rò pẹ́ lómi ló lè ṣe ni asbahtum mushrikin ẹ ti dẹ́lẹ́bọ̀ ẹ ti fi ẹ̀tọ́ ọlọ́run ọba fi ráre dọ̀yàtún haqqallah ẹ ti fi ẹ̀tọ́ ọlọ́run fi ráre ó tán ẹ̀tọ́ yìí náà ní gbogbo ayé àti ayé àárín àwọn èèyàn ní ìṣẹ̀mí ni ẹ̀tọ́ ni ẹjẹ́ á dá padà tá a bá lè ṣe gbogbo nǹkan bó ṣe tọ́ tá a bá lè fẹ̀tọ́ ṣe kó sí nǹkan kan mọ́ òun náà l'Al-Qur'an fi sọ̀kalẹ̀ òun náà ní gbogbo ẹ̀kọ́ òun náà ní àṣẹ táyé òfin tí gbogbo wàhálà fi ṣẹlẹ̀ nínú ayé Allahu akbar ìdá òun náà látúndà padà ń bì ní ṣe pé ìbádà tẹ̀ wọ̀ ẹ̀yà da'wa ila al-haqq ìpèpè lọ síbi tó yẹ ká ṣe ihun tó tọ́ tó yẹ ká ṣe wa tarkal batil káfíńrẹ́ náà dálẹ̀ ìdáni irú pèpè náà ni yá baghi sharr aksir aláburú padà ìdáni ọlọ́run ọba àlékiọlá ó ní qulillahu yahdi lil haqqi ọlọ́run ọba ń pè wá lọ síbi al-haqq kí ni haqq yẹn ń pè wá lọ síbi kí ni tó jẹ́ droit ẹni tó jẹ́ devoir ẹni tá a gbọ́dọ̀ ṣe droit et devoir ojúṣe wa ẹ̀tọ́ wa bí tí pè wá lọ sí ni ọjà gbogbo ayé tá a bá lè mẹ̀tọ́ ó tó kiri wàhálà ẹ̀tọ́ láyé ò mọ̀ là ń dọ́gbọ́n sí ló ń bírọ́ ló ń bẹ́ àbòsí ló ń bí jàmbá ló ń bógun ló ń bọ́tẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan má fẹ́ dúró ní límítì ẹ̀ má fẹ́ dúró níbi tó jẹ́ tiẹ̀ kò fẹ́ lọ ó dé láti mú tẹnìkejì má tiẹ̀ wàhálà ò ṣẹlẹ̀ fìtínà ò ṣẹlẹ̀ fìtínà ò ṣẹlẹ̀ la ilaha illallah àṣàṣì pé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìpèpè ẹ̀tọ́ náà ni ẹ̀tọ́ láyé ò fẹ́ mọ̀ a fẹ́ bo ẹ̀tọ́ mọ́lẹ̀ a fẹ́ jàǹbá ẹ̀tọ́ ihun tá a mọ̀ pé báyìí ló yẹ kó lọ a fẹ́ jàǹbá rẹ̀ bó láti fẹ́ ra àlàáfíà. Idan
ọlọ́run ọba ń kọ ibo ní pèpè lọ oníṣọ anabi Muhammad sọ pé kó lè lọ́hùn yahdi lil haqqi pé ọlọ́run ọba ń kọ pé wá lọ síbi kíni ń darí wá lọ síbi pé ẹ̀mẹ̀tọ́ ẹ̀ṣẹ̀tọ́ afaman yahdi ilal haqqi haqqu an yuttaba ṣé kìí ṣe ẹni tó sọ tí ń fi ọ̀nà òtítọ́ mọ̀ wá ló yẹ ká tẹ̀lé òun ló yẹ tẹ̀lé bàbá ti ṣe nǹkan míì àdàyẹrú àbàyẹjẹ amman la yahdi ila an yuhda fama lakum kayfa takun Allahu akbar ẹjọ́ ò lẹ̀ ń dá báyìí ọmọ ara ayé tẹ̀ ń derí òtítọ́ kodò ẹ bà á jẹ́ lónìí ọ̀la ńkọ́ ẹni bá bò ní jẹ́ ó ti dọ̀la rú subhanallah alhamdu subhanallah alazim idan wa min ahmiyati hadhihi al-ibara nínú pàtàkì ìtumọ̀ gbólóhùn yìí ya baghi sharr aqsir annahu nida yuqidhu dhamir ìpèpè kan ni tí ń tanijí ìpèpè ìtanijí ni ìpèpè ìtàlàákà yìí al-qalb wal-aql ma'an àti làákà yìí wà àtọkàn wa ìtanijí ni ìpè ya baghi sharr aqsir padà ìpèpè ìtanijí ni mọ́tò tó ń ṣe yóò dá ronúkúwàdá nida yuqidhu dhamir wal-aql wal-qalb ma'an wa muraja'atu shamila yìí ń pè wá lọ síbi ká yẹra wa wò ká yẹra wa wò yányán bayna al-haqiqati al-batin wa madahir as-suluk láàrin tẹ́mi wa ń bá wa sọ an-nafsu al-lawwama ẹ̀mí tí ń kọ̀ fún wa pé kíní yóò dáa kíní yóò dáa ẹgbọ́ràn sí lẹ́nu ẹ̀mí tí ń pọ̀ kò dáa tí ń bá wa wí kò dáa kẹgbọ́ràn sí lẹ́nu àwọn bẹ́ẹ̀ ni rí pé ká padà sínú inú wa ń bá wa sọ̀rọ̀ ẹ̀mí wa ń bá wa sọ̀rọ̀ balil insana ala nafsihi basira walaw alqa ma'adhira ọmọ èèyàn náà máa ojú inú ń pè é ṣàkíyèsí ikọ̀ wá wíjáde ní Allahu akbar idan gbogbo tá à ń ṣe madahir suluk tá à ń ṣe ní gbangbangba yìí tí ń bẹnu inú ń bá wa sọ̀rọ̀ ẹ̀mí ń bá wa sọ̀rọ̀ bá wa sòótọ́ báwo la ṣe ṣáà gbọ́ràn sí lẹ́nu ṣáà gbọ́ràn sí ẹ̀tọ́ ní lẹ́nu ẹ̀dá ò gbọ́ràn sí lẹ́nu ibi wàhálà wà nù. náà ìdáni lafzu aqsir haqiqa ọ̀rọ̀ gidi ni òtítọ́ ọ̀rọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn àìní falmadhar qad yakhda ìjọ mi igi gbangba lè tàn wá jẹ apparence ó lè tromper wa fala haqiqa jawhar òyìn tí ń bẹ tójú òtítọ́ tá a mọ̀ òun náà ní ká ṣe Allahu akbar fal insan zahir ẹ̀rí ọmọ èèyàn ní gbangba tí bá ń lọ báyìí qad yastaghfir ó lè mọ dáríjì mí ìníṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run foríjì mí Allah lérí ahọ́n ni wa ya'lam haqiqatal amr ó sì máa ń tọ́ mi ṣe ó sì máa ń pé yóò tún padà bẹ́ẹ̀ la ilaha illallah ìsàdùn gbólóhùn aqsiru náà gbólóhùn ni ó jáde nínú hadithi ya baghi sharr aqsir ay irji' ila haqiqatik ọmọ èèyàn padà sí fitra ìpínlẹ̀ òtítọ́ ọnú tó mọ̀ tí ṣẹ̀rí àfihànilẹ̀ fún ọ tí wọ́n náà sọ kó ìtọ́ eléyìí rọ́ ló ń pa jàmbá lè ń ṣe màdàrú ló ń ṣe ọmọ padà síbi àkíkọ̀ tó jẹ́ bọ́lọ̀ ń ṣe dá ẹ̀ padà síbi ìpínlẹ̀ òtítọ́ yẹn tálùkùránì mú wá òun náà ní pé kò sọ́ba kan àfi Allah subhanahu wa ta'ala iyyaka na'budu wa iyyaka nasta'in kó o fi ẹ̀tọ́ fọlọ́hun kó o ṣe gbogbo nǹkan bó ṣe tó àti bó ti ṣe yẹ kò dá ọlá padà fún ẹni tó ní kó yẹ pé òun náà nìkan ni ó gbójúlé òun náà gẹ́gẹ́ ní ọba tí ò ń sìn Allahu akbar ìdán nínú àwọn àǹfààní táàrí nìyẹn àtúmọ̀ rí bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallam níbi àwọn ẹ̀kọ́ tá a lára gbólóhùn yìí òun náà ni pé innamal a'malu binniyat ó jẹ́ kí a mọ̀ pé ẹ̀dá mọ́nú ẹ̀dá inú rẹ̀ òun náà ni ó darí tó bá ń ṣe òun ló fẹ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ innamal a'malu binniyat àṣìṣe kọ̀ọ̀kan tá a bá ń ṣe àníyàn wa ni wọ́n fi mọ̀ bíṣẹ́ náà tó bá dáa bí ò bá dáa àníyàn tá a bá fi ṣe ni àníyàn wa ni ó fẹ́ mú iṣẹ́ wa kílẹ̀ fàníyà àníyàn tẹ́ wo ni tumathilul haqiqatul batiniyya òun la pè ní haqiqatul batiniyya ó bá pamọ́ sáwọn èèyàn tó bá pamọ́ sáwọn tí ń wẹ̀ tó bá pamọ́ sáwọn tó ń bá ṣe
kò pamọ́ sí wọ́n náà pé àníyàn rẹ ni ó kàn ń wo àṣẹ gbogbo àníyàn ni kó bàjẹ́ kò pamọ́ kò sí pamọ́ sáyẹn tó dẹ̀ kò pamọ́ sáyẹn tó dẹ̀ tó lóun ní àkíkà tó wà ní bàtìrìyà bẹ̀yìnàmọ́ àkìl àwọn olùmọ̀tò rẹ wo làákàyè wa àbí bá a ṣe rí alkhariji tí gbangba ni àbí bó tẹ̀ bá lọ́wọ́ pé ọpọlọ sẹ̀rúbò ṣé bí nǹkan tá a rí màtí ẹ̀ báyìí ni àmọ́ àníyàn ńkọ́ òun pamọ́ àlèríkà àmọ́ ọlọ́run rí ọmọ fàyídà fásitì àkíkà tí ń jẹ́ tí ń gbénu làákàyè yẹn tí ń gbénu ẹ̀mí yẹn tí ń gbénu gbáàyà yẹn tó ń jẹ́ àníyàn tó bá bàjẹ́ lam yanfa salih al-mazhar èyí tẹ́ ń wò pé tó ọkàn ní kẹ́ẹ̀ ní sẹ̀rúbò ní kò wúlò nìyẹn in tó wà nú ẹ̀ ló jẹ́ kàkíkà òun náà ni àníyàn òun náà ni àkídà sáfìyà òun náà àkídà tó dáa òun náà ni àníyàn tó dáa àrí ló fi já sí pé ìpèpè lọ síbi pé ìyá bàgẹ́ ṣàrò àksìr ìdánipadà lọ síbi pé padà sípìnlẹ̀ irji' ila fitra padà sí bọ́lọ̀ ṣe dẹ́ padà síbi àkíkà jawhariya àrí ìzàn gbólóhùn pé olùpèpè ń pèpè lóru ni ọ̀rọ̀ tún ga ní bá wa sọ Allahu akbar àfi ká gbọ́ ká ronú pé wàdà ká kúrò níbi aburú ìzàn tá a bá wo táyì bá gbà wá a máa wo níbi àwọn àbọ̀ àdùkà a máa wo pẹ̀lú àwọn ojú kan táìsìkò náà ò bá lọ máa lọ ibi tọ́lọ̀ ń bá ní abàdé ìdán gbólóhùn aksir yẹn tí a bá wo níbi ike bóò lórí nínú gbáàyà wa bóò ló ń wé nínú ẹ̀mí wa tí gbólóhùn yìí bá jáde wọ́n ní ṣe rí ọmọ èdè ènìyàn nínú ẹ̀ lọ́hùn láàrin èrò ẹ̀ ìfẹ́ ẹnu rẹ̀ ọmọ èdè ènìyàn a máa ṣẹ̀mí láàrin àwọn nǹkan tí mò ń sọ yìí an-nafsul amarat bisu ẹ̀mí kan tí ń pa láṣẹ aburú ẹ̀mí kan tí ń bá sọ pé ṣe báyìí tó sì yá aburú ní nǹkan ọmọ èèyàn a máa ṣẹ̀mí láàrin ẹ̀mí kan máa ń pa àwọn èèyàn láṣẹ kan ṣaburú ẹ̀mí yẹn mẹ́mẹ́ ìsáàlà sọ ọmọ èèyàn nínú ẹ̀mí ẹ̀ nǹkan kan máa sọ fún pé lọ ṣaburú èyí tá a pè ní an-nafs al-ammarat bis-su ẹ̀mí ìpaniláṣẹ aburú ń bẹ fún àbí òsì mọ́ mo fẹ́ kó relate ẹ̀ mọ́ gbólóhùn pé aksir padà bẹ́ẹ̀ ṣé ó nídìí ká sọ fúnrú ẹ̀mí yẹn pé gbẹ́jẹ́ àbí ò nídìí kátà ló lọ gbọ́ pé kọ́ bẹ́ẹ̀ ẹ̀mí ti sọ fún ọ pé tó inú Ramadan ló wà ó tó sọ fún ẹ pé kó máa wo obìnrin olóbìnrin ni ẹ̀mí ti sọ fún ẹ pé tó kó máa ṣe jàmbá díẹ̀ ni ẹ̀mí ti ń tí ó pa ẹ́ láṣẹ aburú pé má ṣe sàárà mọ́ múnú tó nífi tọrẹ ẹ ni ṣe pé ẹ̀mí yẹn kò fẹ́ sórí rẹ ìdá irú ẹ̀mí yẹn ń pa ẹ́ láṣẹ aburú ni ọmọ èèyàn ń bẹ pẹ̀lú ẹ̀ an-nafsul lawwama ẹ̀mí tó já sí pé yóò máa kìlọ̀ fún pé kódà o nafsiya ẹ̀mí kan ni tàbí nínú ẹ̀mí ẹ̀ lọ́hùn fi dọ̀míìrì ọ̀rọ̀ inú ẹ̀ náà ní ti wá àtakò yẹn ó máa wá ọ̀kọ́ ó máa sọ pé yóò máa fa aburú fi hàn yóò máa miru àti aburú fún la ilaha illallah ẹ̀mí lawwama òun ó máa sọ pé ẹ̀yìn tó sì fẹ́ ṣe yìí ò dá o nǹkan oní nǹkan ló fẹ́ gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ló fẹ́ òun dà nǹkan rú leléyìí o bàbá òun dà nǹkan rú leléyìí o ìyá òun bàjẹ́ leléyìí o ìwọ ọmọ yìí ò fẹ́ kẹlà ìwọ ọ̀gá yìí òun dà rú ni o ẹ̀mí yẹn náà wà ń bẹ́ẹ̀ o gbọ́ràn sí lẹ́nu ni ń bẹ́ ọ sọ. ẹlẹ́kẹ̀ẹ́ta an-nafsul mutma'inna ẹ̀mí tí máa ń fi lọ́kàn balẹ̀ pé èyí tí mo ṣe yìí mo lérò pé Ọlọ́run ó bínú sí mi ẹwọ ẹni tí ń gbààwẹ̀ tó wá gbé Quran tó jòkó tó lọ ṣàlùwàlá tó jòkó sínú mọ́ṣáláṣí tó gbé Quran ẹ̀ tí ṣe láwà ṣé tábàtì ẹ̀bí pé bóòlù ẹ̀mí ẹ̀ ṣe rí mutma'inna ẹ̀mí tí mo sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ èyí tẹ́mi ń sọ lọ́wọ́lọ́wọ́ mi tí mo jókòó yìí mutma'innal qalb níbi tí n ti ń bá yín sọ̀rọ̀ yìí níbi tẹ́yìn náà ti ń gbọ́ mi yìí mutma'innal qalb ọkàn mi sì mọ̀ pé tí mò ń ṣe yìí wàláhì kì í ṣe tọ́lọ́hùn ọba bínú sí ìdí yìí ṣe yìí ibo ni wàá wà ó wà níbi tó fẹ́ yọ̀ kan sí kan ẹni tó ń ṣe ọ̀dà àwọn náà mà àwọn ẹ̀mí mẹ́ta yẹn ọmọ èèyàn wà lára ẹ̀ an-nafsul ammarat bis-su' ẹ̀mí tí máa ń pa láṣẹ ẹbí ni òun lórí pé inna an-nafsal ammarat bis-su' illa man rahima rabbi ẹ̀fín tó lọ bá ṣàánú rẹ̀ ìṣúwàtú Yusuf lọ́wọ́ ló ti bá ẹ̀yàṣẹ̀ kan tó wà ìdá ẹ̀mí yẹn ń bẹ ìdá tá a bá gbọ́ pé fabaghiya sharr ìdá ìṣe aburú ìrìnà aburú ni minal fikra yóò máa wá láti ìsàlẹ̀ ẹnu
ilá tẹ̀bírí dàkìrí inú ọmọ wa sọ pé ṣe má ṣe má ṣe má ṣe ó dá o kò dá o eléwọ̀n ò fẹ́ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ìdáná kó tó wá di ètìyàdì sùlùkì kó tó di pé ó fúyẹ́ lẹ́mí ẹ̀ ó ti fẹ́ di ìhun tí yìí ń sábà máa ṣe yóò wá di tàtúbí ìṣèmáyín tó bá padà yá tó dé yóò wá di nǹkan táwọn èèyàn ó máa ṣe láwùjọ tí ó di nǹkan mí ṣe pé báwùjọ yẹn ṣe rí nìyẹn ò lè débẹ̀ ó bá dé irọ́ náà máa ń pa àwọn ọ̀rọ̀ ọjà irọ́ náà máa ń pa àwọn ará ìlú báyìí kí náà máa ń ṣe àwọn ọ̀ràn báyìí kan ó bá dé báyìí kankan náà ní tán àwọn olóṣèlú irọ́ náà máa ń pa ẹni ó wá padà di bí ó padà di ìṣesí tí a rí kẹ́ politics o irọ́ níjẹ́ bẹ́ẹ̀ ẹni ọlọ́run kan iṣẹ́ politics báwo lẹ iṣẹ́ tó fi rí bẹ́ẹ̀ politics ètò níjẹ́ bẹ́ẹ̀ wọ́n nizam ètò níjẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe wá di ìṣesí tá a wá dà mọ́ká aburú níjẹ́ bẹ́ẹ̀ wà ní ń bọ̀ díẹ̀ ni ló bá di bẹ́ẹ̀ subhanallah alhamdulilayi subhanallah alazim idan irú ìṣesí ni ó nídìí gbólóhùn aksir àbí ò nídìí ẹ̀ ó nídìí ìgbà kan táwọn èèyàn ó ta pẹ́sẹ́rì táàbù pé tó arẹ́tẹ̀ wò ẹ̀dá dúró mẹ́ ó nídìí tí ò bá sí nínú ayé táyé ń lọ nínú ìbàjẹ́ tí ò wá sí ìpele kan tí àwọn kan tí a tó ta pẹ́sẹ́rì táàbù pé tó arẹ́tẹ̀ wò là tí a tó ta pẹ́sẹ́rì táàbù pé ó tọ́ bẹ́ẹ̀ tí ò bá sí ìbàjẹ́ ni wallahi ìbàjẹ́ ó máa lọ ni yóò máa ṣàlọ bí ìgbà tó ń ṣí pápú omi kalẹ̀ tí ń dànù lọ ni. then كلمة أكثر المقصود بها كيف من سلسلة الشر التي تستمر منها aburú tó ń bá lọ tó ti ń ṣe dúró bẹ́ẹ̀ má ṣe má a nídìí ẹ̀ hiya كلمة التقدم gbólóhùn ìlọsíwájú ni wa كلمة التطهير gbólóhùn ìfọ́nímọ̀ ni Allahu Akbar gbólóhùn tá a wí gbólóhùn reform ni aksir dúró mbẹ dádúró padà mbẹ anídìí ayé ò kàlẹ́ máa lọ nínú bàjẹ́ ó yẹ kí dáwà kan wá kó sọ pé dúró mbẹ anídìí nínú ilé ni níbi iṣẹ́ nínú kíhun tí ìbàjẹ́ bá wà mbẹ tí ò bá sí àbúrò di ìṣesí àwọn èèyàn yóò gbalé yóò gbogbo yóò di zahara al-fasadu fil barri wal bahr ìbàjẹ́ ó wà dé kò ní fọkànbalẹ̀ mọ́ ogun ó máa ṣẹlẹ̀ káàkiri ọlọ́run kò sọ wà mbẹ́ẹ̀ ìdán kọ̀dọ̀ asbahawa tí ó bá rí yóò di ìfẹ́ ẹnu yóò di kíní Ramadan la yaqbal ọ̀rọ̀ wa dé pé nínú Ramadan ẹ̀dá kíní ẹ̀dá ró Ramadan náà fà ìgbẹ́lẹ̀ yìí ẹ̀sì dáa dúró títí láéláé ajáàmì Allahu Akbar ẹ̀wòrò àǹfààní tá a rí lára gbólóhùn ni olùpèpè tí ń pèpè lóru ẹ̀ má gbàgbé ìta sì ń tú ni ọ̀rọ̀ tó wá nínú hadith Ànábì wa Muhammad sallallahu ìpè olùpèpè yóò máa pèpè ní gbogbo òru ìpè ya baghiya khair akbel ìwọ tó ń wá ní dáadáa tó ń ṣe dáadáa tẹ̀síwájú yáyáyá máa ṣe lọ wa ya baghiya sharra aksir aláburú ẹ̀dá dúró mẹ́ àní ìpèpè yẹn ní Ramadan ìpèpè ráyéráyé ni da'watun khalida ìpèpè ráyéráyé ni tó bá ṣiṣẹ́ nínú ẹ̀mí tó ṣiṣẹ́ wọnú ara tó ṣiṣẹ́ nù gbèsè ayé ẹnìkan tastamir hayatuhu alal khair ìṣẹ̀mí eléyẹn yóò máa tẹ̀síwájú nù dáadáa ni ọlọ́run kò ṣe dáadáa bẹ́ẹ̀ ní tiwa ìdán nítorí pé àwọn èèyàn tí ẹ̀ ń wò yẹn wọ́n ń pe kíní kan tanafulul ma'arifi àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń ṣẹ̀mí wọ́n máa ń ní sàǹtìmá ní gbogbo ìgbà wọn ò ní lálàáfíà níbi tàwátùrù yẹn àwọn kan bẹ́ẹ̀ nítorí ìwà tí ń hù àti tó yẹ kó ṣe gbogbo ẹ̀ yóò jọ máa lọ méjì mọ́ ó sì yẹ kí n ṣe báyìí o ó sì yẹ kí n ṣe báyìí àwọn kan bẹ̀rẹ̀ tí ò bá wá sí ìpèpè tí ó dá dúró níbi pé ìwọ náà mọ̀ nínú ẹ̀mí yẹn pé sọ lẹ́ẹ̀kan yí pé kí n balil insana ala nafsihi basira walau alqa ma'adira ọmọ yẹn náà rí rẹ tí ò bá wá sí ìpèpè kan tí ó sọ pé ọmọ yẹn gbẹ́jẹ́ ẹ̀rí yóò máa mú àwíjàre tí mú wáyìí yóò sì máa lọ bẹ́ẹ̀ aburú ó sì máa lọ bẹ́ẹ̀ mo fẹ́ tún ṣe ni mo fẹ́ ṣe kí ni nǹkan ó sì máa bàjẹ́ lọ ìsáná nídìí ìpèpè yẹn ilé ó jẹ́ pé alukur'an àálàjà ó wá ìwòsàn ó wá solution sí kí ni o sírú gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú gbólóhùn qad aflaha man zakkaha ó lẹ́yìn tó bá ti fọgbà ayẹ ẹ̀ mọ́ níta tó ṣe àfọmọ́ gbáyẹ̀ ó ṣe àfọmọ́ ìmánì rẹ̀ ó jókòó dáadáa kò ní sí tààrọ̀ dọ̀tù kò ní sí pé ń ṣe ilé ìṣe ilé kò ní sí bẹ́ẹ̀ yóò máa lọ sàárì
yóò lálàáfíà níbi ìṣẹ̀mí rẹ̀ ìdán ọ̀nà tí òun gbà yanjú ó tún gbà yanjú ẹ̀ fún wa ìdán ṣẹ̀ríà Islam tọ́lọ́hun fi kẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àyídáàdù tí a ṣe wá òun náà ni à ń bá lọ yìí ìdán a tún lè wò ní ojú pọ̀nà àwùjọ ọjọ́ mi a tún lè wò lójú pọ̀nà mi òun náà ni pé ẹ wò gbésí ayé tá ń lò àwùjọ tá ń lò àwùjọ lè da aburú lè padà di ọ̀ṣọ́ nínú àwùjọ mi aburú jàmbá ó lè di ọ̀ṣọ́ tó di pé àwọn ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ẹ̀rí àwọn ibarat àwọn ọ̀rọ̀ kan tí ń bẹ láwùjọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe tó bá jẹ́ ní tí ò dá náà ń ṣe gbogbo àjọ máa ń ṣe tí ò dá ní bóyá níbi wọ́n fẹ́ ṣe ìyàwó kan ni bóyá bí wọ́n fẹ́ ṣe kíní kan ni nínú àwùjọ ẹnìkan ó dé ó sọ pé ṣẹ̀rí Ọlọ́run sọ báyìí ni ó yẹ kàn ó alùsùnà kan tí ò sí kan sí mi ó yẹ kàn bọ́n ṣe máa ń ṣe ni ká ṣe o ẹ̀jẹ̀ àṣe bọ́n ṣe máa ń ṣe o àwọn ta làwọn ẹ̀jẹ̀ àṣe bọ́n ṣe máa ń ṣe o ṣé ṣẹ̀rí ló sọ nǹkan ṣe bẹ́ẹ̀ ni ṣàkùrán ló sọ nǹkan ṣe bẹ́ẹ̀ bí súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ àṣe bọ́n ṣe máa ń ṣe o kì í ṣòfin ẹ̀jẹ̀ àṣe bọ́n ṣe máa ń ṣe kì í ṣòfin níjọ́ míì tí aburú bá ń lọ yóò di ìwà àwùjọ yóò di mọ̀tàrí táwọn èèyàn ti mọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ náà máa ń ṣe yóò tún wá dọ̀ṣọ́ pàpà táwọn kan ó tún máa fi ṣọ̀ṣọ́ pé èyí tí wọ́n ń ṣe yẹn ló dáa Allahu Akbar tá a bá rí mu kàn wá mà tá a bá rí nǹkan kan dáa dúró ń pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ aburú yóò di nǹkan burúkú irọ́ jàǹbá àbòsí yóò di nǹkan ọ̀ṣọ́ táwọn èèyàn ó máa tẹ̀síwájú rẹ̀ yóò di ìwà tí gbogbo yóò di phenomenon yóò di pé tí ó gbajúmọ̀ tàgbà ó ti wà láwùjọ wa bó ṣe rí láàrin wa nìyẹn a gbọ́dọ̀ rí kí ni o nǹkan kan tí ó dá wa dúró. ọ̀nà ta hadath ìta àfẹsọ nípa ẹ̀ níjọ́ mi ẹ̀ mọ̀ rí pé àtàfákùrù mi máa ṣìyà àwọn èèyàn ó máa fi ẹ̀ṣẹ̀ ìwà àbàjẹ́ wọn ò ṣe fáàrí wọ́n náà wo zulm síyàsà lónìí wo àbòsí níbi olóṣèlú wo àbòsí níbi ọjà wo àbòsí níbi ẹ̀yìnmẹ́yìn nǹkan nínú ayé tó ti jẹ́ pé wọ́n ti sọ di ọ̀ṣọ́ pé bá ṣe máa ń ṣe é nìyẹn ọjà kìíní bá ṣe máa ń tà nìyẹn a máa ń gbé kan gbà ó ti jẹ́ pé ríṣùà owó ẹ̀yìn irọ́ jàǹbá gbogbo ẹ̀ wọ́n ní báwọn ṣe ń ṣe é nìyẹn báwọn bá ṣe bẹ́ẹ̀ báwọn làwọn fẹ́ jèrè bá ṣe ń ṣe é nìyẹn báwọn bá ṣe bẹ́ẹ̀ báwọn làwọn fẹ́ dépò ẹ̀yàn kan mọ́lẹ̀ débì kan ni ó bá tìyàn jí kájá tiẹ̀ ó fi dà tẹ́ntó bá bàjẹ́ yóò wọ ẹlẹ́sẹ̀ torí òní lọ ìjọ tó bá lọ ó wà nínú àwọn muflisin ó wà nínú àwọn tẹ́ jákulẹ̀ ó dìgbà náà àwọn tó jákulẹ̀ tí wọ́n kó dáadáa wọn kalẹ̀ báyìí wọ́n fi san gbèsè tán tí fẹ́ wọnú àlìjánnà tẹ́lẹ̀ wọ́n bá dọ̀mọ̀ náà ìjọ náà ni ẹ̀dá ó dààmú ọlọ́mọ mọ́kàákẹ́ni tí ó dààmú bẹ́ẹ̀ ìdá a gbọ́dọ̀ sọ̀bàjẹ́ dayọ̀ àní kódà yóò di nǹkan tó yẹ pé inhiraf ìwà àwọn èèyàn nínú àwùjọ ó yẹ ká jìnà sí gbogbo orú ló fi jẹ́ pé aburú agbọ́dọ̀ rí ẹnìkan tí ó dáa dún ẹgbẹ́ jẹ́ ìdàn aburú jọ mi yìí máa ń padà di nǹkan táwọn èèyàn máa rí gẹ́gẹ́ bíi pé hurriya shakhsiya tẹ́lẹ̀ mi ká no inú ẹ̀tọ́ mi ni ẹ̀rí pé mo wà libre láti ṣe tó bá kí ni jẹ́ mo wà libre láti ṣe tí ò tọ́ tí a bá dènà aburú tí ìpè pé axel ẹ̀dúró bẹ̀ níbi aburú kí ni ó padà ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mi ò sọ àṣìṣe yóò sọ di pa ẹ̀tọ́ mi nìyẹn yóò sọ ọ́ dìbẹ̀ agbọ́dọ̀ dúró láti wí ní tí ó dá wa dúró níbi aburú eléyìí ìlànà àtàmádì fi ṣar ibi tá a fẹ́ fi àdàgbà ètò ìrọ̀ sí ni pé ibi táyé gbà wá mọ̀ ìdádùwájú bẹ́ẹ̀ lọ àmọ́ ibi táyé gbà wá mọ̀ ni pé a fẹ́ tàmádì fi ṣar a fẹ́ kéèyàn máa tẹ̀síwájú níbi aburú àní ká tẹ̀síwájú níbi aburú ẹ̀jẹ̀ àrùn gbé àdàmbẹ̀ ìṣiṣẹ́ gbólóhùn aksir ń sọ pé má tẹ̀síwájú níbi aburú má kí n pè á pè á lọ síbi kí ni àtàwọ̀bà àrùjú ila Allah ẹ jẹ́ á padà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ á padà lọ sínú òfin ẹ jẹ́ á padà lọ síbi ìwà tó tọ́ ẹ jẹ́ á padà lọ síbi ẹni tó dá ẹ jẹ́ á padà lọ síbi alhalal ẹ jẹ́ á padà kájí rẹ̀ sí alharam ẹ jẹ́ á padà lọ síbi alhuquq wal wajibat àwọn tó tọ́ báyìí aláàánú jùlọ yóò dúró tí ẹnì kọ̀ọ̀kan wa ìwọ̀n báyìí tọ́lọ̀ ní kí a rí ṣe ń bẹ̀ ọlọ́run gba lẹ́sìn kó gba lẹ́sìn fẹ́yìn náà wassalamu alaikum wa rahmatullahi ta'ala وبركاته. الله